Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá ànábì wa tí jẹ́ Muhammad, ẹni tí Ọlọ́run tí ó fi hàn gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀dá àti ẹni tí ìkẹ́ rẹ̀ ń bẹ fún títí láéláé. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ kó máa bá àwọn sàábì ànábì àtàwọn aráalé ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run ọba lódodo. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àti ẹ̀yin tẹ́ ń wò wá náà. A kí n káàbọ̀ sórí ètò yìí, ètò ó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ọdún Hijrah 1445 years lẹ́yìn tí òjíṣẹ́ ńlá Muhammad ṣe Hijrah láti ìlú Mọ́kà lọ sí Madina. A kíra wa kú ọdún tuntun Islam èyí tí a bẹ̀rẹ̀ sí ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbogbò láti ọdún 1980. Bàbá sírò ọdún 1980 sísìn yóò máa jẹ́ nǹkan tó súnmọ́ bíi 45 years. Nígbà táwa bẹ̀rẹ̀ rẹ̀ ní ṣíṣe, Nàìjíríà yìí náà láti bẹ̀rẹ̀, Áfíríkà yìí náà ni, àmọ́ èyí tá a ṣe ní Nàìjíríà o, ìlú Ìlọrin láti ṣe láti ta gbogbo mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà jí lórí ìbẹ̀rẹ̀ ọdún tuntun Islam. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwa tá a bẹ̀rẹ̀ a tún wà láyé dòní. Àwọn bàbá wa tí wọ́n kópa ribiribi, díẹ̀ nínú wọn ti padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó dá wọn. Kọ́lọ́run kó bá kẹ́ gbogbo wọn lápapọ̀. Àwọn bàbá wa tó ṣẹ́kù lénìí, Kọ́lọ́run jẹ́ ká pẹ́ fún wa kó sì fi gbígbà àdúrà sí wọn lọ́ṣọ̀ọ́. Kì í ṣe ìròyìn tuntun mọ́ nípa pé ọdún tuntun Islam ti bẹ̀rẹ̀ láti ìjẹwà tí í ṣe first Muharram 1445 years after the Hijrah of the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ìṣe wa nípínlẹ̀ Kwara yìí àti ní àwọn stéètì kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, a máa ń ṣe ayẹyẹ pé ọdún tuntun Islam bẹ̀rẹ̀. Ní ìpínlẹ̀ Kwara yìí lábẹ́ National Hijrah Organization of Nigeria, a ṣe ètò ìbẹ̀rẹ̀ ọdún tuntun first Muharram níjẹ̀wá. Òní ní ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1445 tí í ṣe ti òǹkà oṣù ojú ọ̀run. Gẹ́gẹ́ bí ìṣe wa, a bẹ̀ gọ́fìnà ìpínlẹ̀ Kwara yìí pé ọdọọdún látìgbà tí ẹ ti di gómìnà yìí pé là ń béèrè pé kẹ́ ẹ ṣe ọjọ́ yìí ní ọjọ́ ìsinmi fún wa. Lọ́dún ní gómìnà wa fọwọ́ sí i fún wa yìí pé ó bẹ̀rẹ̀ as work free day. A dúpẹ́ fún gọ́vnà wa náà Malam Abdulrahman Abdulrazak. Ìbéèrè yìí tá a bá ní ká wò, àti gọ́vnà ológun ni àti gọ́vnà alágbádá ni, èyí tá a ti gbé béèrè síwájú rẹ̀ láti nǹkan bí 30 ọdún sẹ́yìn nípínlẹ̀ Kwara kò sí. A máa rí a sì gbọ́ láṣìírí pé gọ́vnà tànátọ́lọ Abdulfatah Ahmed ó fọwọ́ sí ìbẹ̀rẹ̀ ká máa ṣe work free day ní 2018. Ó sáìn rẹ̀, àmọ́ kádàrá Ọlọ́run ṣẹlẹ̀, wọn ò gbé jáde. Àmọ́ ń gbà wọ́n ń yẹ rẹ́kọ́ọ̀dù tí gómìnà wa yìí bá ń lẹ̀wò náà wá bá a pé àṣọ ti wà ńlẹ̀. Èyí ò náà wọn ò rí àfi nínú ọdún ni. So n tí gómìnà tàná ti ṣe tí ó jáde ni gómìnà tiwa ti sìn náà wá gbé jáde. A dúpẹ́ pọ̀ fún wọn, Ọlọ́run kó bá san án lẹ́san olóore.
ayẹyẹ náà la wá ṣe pẹ̀lú gbogbo àwọn bàbá wa àlùfáà wa àwọn ọlọ́lá wa àti gbogbo àwọn ìkàn nínú ìlú tẹ́yìn náà mọ̀ rí wọn nínú ètò tá a gbé wá lónìí. Ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé alága fún ètò Hijrah organization in Nigeria Professor Badamasi Lanre Yusuf wọ́n wà nú àwọn èèyàn tí wọ́n kí àwọn èèyàn káàbọ̀ ní Kwara State Stadium Complex níbi tí ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún tuntun náà ti wáyé. Ẹ jẹ́ á gbọ́ níwọ̀n bá ṣókí inú ọ̀rọ̀ tán bá wa sọ níbẹ̀. Bismillah. Ọlọ́run júwe Ibrahim àkọ́kọ́ fún wa táàtì ẹ̀ tí wà níbi kankan lam nakun shay'an madhkura àti ẹ̀ tí débùté yìí Ọlọ́run wá ròyìn rẹ̀ púpọ̀. Ọlọ́run ní kana ummatan qanitan. Grantan we is a nation on its own shakiran li an'umi gbogbo ìgbà ní máa dúpẹ́ orí Ọlọ́run. Ọlọ́run wá ní àwa la sàálẹ́sà láyé ọmọ kánú mushrikin kì í ṣẹbọ kì í sì gbẹbọ láàyè. Ibrahim àkọ́kọ́ nù ní Ọlọ́run wá la sàálẹ́sà wa innahu fil akhirati lamina salihin tó wá dídá àlìkìyámà níbi àwọn ẹ̀sà náà ni Ibrahim àkọ́kọ́ wà. Àwa rí tayọ tí àwọn bàbá mọ́mú mọ́lé bàbá mọ́mú àgbà mọ́mú Fúlàní tí wọ́n sọ fún àmì tẹ̀síìrì ilé ọba. Ọlọ́run wá gbé Ibrahim kalẹ̀ symbolically lára bàbá wa ọlọ́lá wọ ọba ìlú Ìlọrin. Ṣé ẹ rí bí ajá bá ń gbó ẹ tó bá ń là káyì yóò tẹ̀sẹ̀ mọ́rin ni o. Torí tá ajá bá gbó tó bá bù yẹn jẹ sẹ́yìn ó bu ajá náà jẹ padà ni èèyàn ní ibùjẹ o. Irú sùúrù tá a bá lọ́dà Ibrahim àkọ́kọ́ àwa bá lọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Nígbà tí akúnrí kan ti ń gbẹnu rẹ̀ sókè bàbá wa yára wọ́n ṣe bẹbẹ. Bàbá wa Ádámù Sani wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. So ọ̀rọ̀ tèmi bí ìgbà tẹ́yìn kan ṣe ṣẹ́ríwù ni sí nǹkan tí bàbá wa chairman ló sọ gbogbo yẹn wá dìde. Bàbá wa yára sọ pé atahajuhu wala stala'u bi kufu'in wa sharrukuma li khayrikuma li fida. Ọ̀rọ̀ afẹ́ máa lọ bí wéèlù afẹ́ jásí bí wéèlù pé ẹ tó gbé ẹnu rẹ̀ ń gbékúgbé sí bàbá ọba lọ ní báyìí ká ṣe wéèlù fún mọ́nà. Bàbá ọba lọ ní wá fi ìjọ Ibrahim àkọ́kọ́ hàn wá ní ẹ̀dá dúró báwọn. Báńdẹ́bí náà ti ní wọ́n dá dúró nígbà tí wọ́n ń béèrè wípé amọ̀láka ń béèrè lọ́dọ̀ ànábì kí ni ká ṣe pẹ̀lú ìjọ rẹ̀ yìí ṣé ká àlákà wọn ni ànábì ní rárá. Bàbá wa jẹ́ ká kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ tá a kọ́ náà ni wípé gbogbo ìgbà kéèyàn máa ń lo búláàlà fọmọdé èèyàn ò fi búláàlà hàn ọmọdé ni èèyàn ò ní fi lù ú. Bó bẹ́ẹ̀ ti dìde bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe eléyìí náà tó bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀dá dúró bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wí nǹkan kan mọ́. Kódà gbogbo àwọn tí wọ́n ṣe wá sí wọ́n sàǹbẹ̀ lọ́wọ́ ni kí pé bàbá ọmọ ti wà ń jòkó torí àwọn ò ní lè rí bí náírà tán báwọn ti ń fẹ́. Ẹ wá ṣe ṣéwù fún bàbá wa náà. شيو والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run díẹ̀ nínú ọ̀rọ̀ tí Professor Badmus Lanre Yusuf tí wọ́n jẹ́ chairman National Hijrah Organization of Nigeria tí wọ́n bá wa sọ òun náà ní ẹ̀gbọ́ yìí. A ó wá tẹ̀síwájú torí àwọn olùbánisọ̀rọ̀ méjì ó ní àpèsí kalẹ̀ níjọ́ náà èyí ò ní jẹ́ ìwáyé pé kán bá wa sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún Islam tuntun tó bẹ̀rẹ̀ yìí. Ẹni àkọ́kọ́ ni National and International Missioner of Ansar Islam Society of Nigeria Sheikh Abdulmumin Ayara
wọ́n bá wa sọ̀rọ̀. Bákan náà ni Sheikh Adama Thani ló kọ bàbá wa mudiru markaz Sheikh Habibullah Adam Alilori, àwọn náà bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ àwọn méjèèjì ní sísẹ̀ntẹ̀lé, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wọn. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo orílẹ̀-èdè yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí ń darí wa. Ọlọ́run ti ní ẹ débẹ̀ ẹnì kò sì ní débì kan àbẹ́ni Ọlọ́run bá kọ́ mọ́. ó kù díẹ̀ kọ́ bọ́ mú Ọlọ́run èsì tán. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọlọ́run ni wọ́n kò ní màlúù fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. gbogbo yín kálukú ọmọ ṣe tọ́lọ̀ ń bá yọ̀dá fún tí ó ṣe kó lè rí tọ̀ dáadáa torí kálukú ọ̀pọ̀dà dìtàn. فسيرى الله عملكم ورسوله والمؤمنون. a máa ṣàdúrà fẹ́ni ọba wà níjọba lọ ní bàbá wa ṣeéṣe nù a máa kún wọn lẹ́yìn lọ ní torí pé ní al-khuruju ala sulta kẹ́ni kọ́ wà wájú kọ́ wá dìde kọ́ mọ̀ tako ṣẹ̀rí àwọn ọ̀fẹ́. ọmọ ẹ̀dàkùn ẹ̀dì tiwa mẹ́rù o èèyàn ti ń pariwo pọ̀ o a sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ yìí èèyàn là bọ́bá làwọn kan wà ń bì kan rí wọn ò pé ìwọ náà ń kọ́. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. ẹ̀rí nira tá a rí ìfọkànsí wa ni pé yóò dẹ̀ wá. ìfọkànsí wa ni pé bí a ti ń sunkún yóò di ẹ̀rín làbí farada. ìfọkànsí wa ni pé bí a ti ń ṣe yéé yóò padà wá dídẹ̀kùn. وسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. àjẹpẹ́jẹ́nu àrùnkùn pé sọ́bsidì ẹ̀yọ́ àrùnkùn àrùnkùn ẹ sì ní bá wa lẹ́ni tí ọ̀wọ́ á máa gbé kinní káàkiri àgbà àmọ́ ẹ dákun ẹ rántí pẹ́rùkùrù níwá o ẹ rántí àwọn tálíkà tó ṣe pèsè àmú lẹ́yìn látòkù tí wà láàké làá àmọ̀dún wàlílẹ̀ àmọ̀dì kìtọ́. bẹ̀rẹ̀ látòkè lọ́hùn pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Tinubu ọlọ́wọ́ ṣamọ̀nà wọn ọlọ́wọ́ tọ́ yín sọ́nà ọlọ́wọ́ bá yín ṣe é àmọ́ ẹ sádàkùn ẹdí tiwa mẹ́rin. ìjìnlẹ̀ àná Muhammad yìí ní bẹ́ẹ̀ ṣe ń ṣètò ní ọlọ́wọ́ ṣamọ̀nà yín. àmín. odi méjì. akramakumullah. ẹlẹ́ẹ̀kẹta Ìlọrin. Ìlọrin. akramakumullah. Ìlọrin ìlú Islam ni. ìwà dákọ̀ ìlú Ìlọrin Ìlọrin Emirate. tó bá fi lè mú gómìnà tó ní state ìhun ó declare rẹ̀ ní Christian state kò ní padà sí wa lẹ́nu ká sọ pé Ìlọrin Emirate Islamic State. La ilaha illallah. inú àwọn tó wá kóyàn mọ́ra tó kóyàn mọ́ra láyé nílùú Ìlọrin jẹ́ kan. kódà àwọn àgbàlagbà wa máa ń ṣe é ládùúgbà pé àlejò èrò tó bá wà lọ́rin Ọlọ́run yóò rí ìṣẹ́jú èyí tó lọ lúmi lọ. àwọn àgbàlagbà ṣe é ṣe ládùúgbà lò. àtẹ́jú àtẹ́mú àtẹ́ní àgbàfà débi pé
kódà bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú wa gbogbo nǹkan láàmú bá yín ṣe. Ìfúnwa ìmọ̀wé ẹran iléyá wa ìkó kínní kankan lẹ̀ kìí ṣe pé àgọ̀ àbí àìrówó ni kẹ́ tó wọ̀lú láti pẹ̀ràn iléyá. Kẹjọ wọ̀lú láti pẹ̀ràn iléyá. Ìlọrin láti ti ń jẹun láti ń wọṣọ. Àmọ́ ẹjọ́ máa ṣe pẹ̀lú wọn àwọn bàbá ní ẹ̀fún wọn lẹ̀ kìí ṣe yí ni kìí ṣe kèfèrí. Kí lọ́mọ tí ó gbẹ̀yìn wọn? Tọ́mọ wa rí bẹ́ẹ̀ Al-Qur'anu ní waqatilu awliya pé látòkè alladhina amanu yuqatiluna fi sabilillahi. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. وقاتلوا أولياء الشيطان. وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. Ìmáàmù Ṣáfi'í sì ń sọ fún wa máa fi lìmùkọ́ọ̀mì lè ṣe àkílẹ̀ wọ̀ sí àdàbí mìíràn àti fata ilé àwọ̀tọ̀ náà wá gẹ̀tàrí bí. mìíràn àti fata ilé àwọ̀tọ̀ náà wá gẹ̀tàrí bí. Sáfẹ́ tẹ̀gìrì wàdánù amẹ́tò fáríkù wọ́n sì fa iná lẹ́sìn zàlẹ̀ ìsìfì náà sọ́bí. فإن الذي ذا العيش في النصب إن رأيت وكوف لما يفسده إن ساء طاب وإن لم يجري لم يطب إن ساء طاب وإن لم يجري لم يطب. والشمس لو وقفت في الأفق داهمة لملأها الناس من عجم ومن عرب لملأ الناس من عجم ومن عرب. والأسد لولا فراق الأرض ما افترست وسام لولا فراق القوس لم يصب وسام لولا فراق وسام لولا فراق القوس لم يصب ọ̀kanu. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ gẹ́gẹ́ bí baba mẹ́mẹ́tàbà àwọn náà wọ́n gbé Al-Qur'ani wọ̀lú yìí baba sì fẹ́ sọ̀rọ̀ àbí ká máa fa Al-Qur'ani sí foundation rẹ̀ ṣéwù ya ayyuhan nabiyyu jahidil kuffara wal munafiqin waghiluz alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. Al-Qur'ani sọ fún wa yìí pé ya ayyuhan nabiyyu Ọlọ́run pe ànábì jahidil kuffara láàpípẹ́ ànábì àlèbùrátù bí humomil mana láàbí huzu ṣe sábàbí. Ọlọ́run bá pe ànábì gbogbo mùsùlùmí ayé ló pè. Ọlọ́run wá wí pé yá ayú ànábì yìí mo pèrè ànábì jahidil kuffara máa já kèfèrí lógun wal munafiqin máa já mùnáfìkí lógun waghiluz alayhim má rọ̀ fún wọn àìrọ̀ fún kèfèrí. Torí Ọlọ́run sọ fún ànábì wípé nígbà tí ó ròyìn àwọn sábẹ́ ó ní asiddahun alal kuffari rahamahum bainahum. Àṣìdáhù ni àwọn sàábé wọn lé kókó lérí kèfèrí àmọ́ láàrin ara wọn aláàánú ara wọn ni wọ́n jẹ́. Ìgbésẹ̀ yẹn ni bàbá wọn bá lọrin pé àyà yẹn ni wọ́n tẹ̀lé wípé Al-Qur'ani sọ wípé jahidil kuffara wal munafiqin ẹja kèfèrí lógun ẹja mùnáfìkí lógun waghiluz alayhim ní ti torí wípé ìjà mùnáfìkí lógun ìjà kèfèrí lógun ló bí Hijrah ìjà kèfèrí lógun ìjà mùnáfìkí lógun ló bí kí àfa Alimi kí wọ́n tẹ ilẹ̀ yìí pẹ̀lú Al-Qur'ani. ìwà ajá kèfèrí lógun ìjà mùnáfìkí lógun ló bí kí bàbá wa mẹ́mẹ́tàbà ọba àti Ìlọrin tóní
ló mú kí wọ́n sọ pé láà ń táwọn ìjogún Al-Qur'ani ni ń táwọn ìjogún ẹ̀sìn ni báwo ni àwọn òṣè ní ṣe dìfá fẹ́sìn Ànábì dáàbò bo ẹ̀sìn ni àfa Alimi dáàbò bo ẹ̀sìn ni bàbá wọn bá Ìlọrin wọ́n dáàbò bo ẹ̀sìn ni gbólóhùn tí wọ́n máa àwọn kan máa sọ gbólóhùn kan ẹ̀dá àgbàdà kí ni gbólóhùn náà wọn Ọlọ́run ò ṣe é gbèjà Ọlọ́run ò ṣe é gbèjà kí ni Ànábì wà lógun ta ló lọ lè gbèjà lógun tẹ́ ẹ lọ Ọlọ́run náà ló lè gbèjà tó fi lógun tó lọ́wọ́ bá ṣe é gbèjà ni a ní sọ wípé Ànábì lọ sógun a ní sọ wípé Ànábì lógun já ìdílé kù fáwọn al-munafiqin náà wájú lùsà àléyìn nígbà tí bàbá wa mi máa ń tá bàbá wa dúró lérí pé sam bá Ànábì tìrìn nírìn báwọn bàbá ńlá wa lọ́hùn àfa Alimi tìrìn nírìn káwá rí ẹnìkan tí ó Ádámù ọlọ́ọ̀bá kẹwọn wọn ní jílífù àjìláfù tó ṣe pé ìwé lọ́mọ kọ̀ mọ́ kéwú ẹni tó mọ̀ wí tí ò ṣe kíni tí ò mọ́ kéwú ayé nìkan ló ní kò lọ́rùn kọ́ wá fẹ́ wípé òun ó gbógun ti ẹ̀sìn òun ó gbógun ti Al-Qur'ani òun ó gbógun ti bàbá wa mi mọ́tàbà Ọlọ́run ní ń béèrè ìjà Ọlọ́run ní ń béèrè wájílù sàléhìn wà máa háwà ma'wahum jahannam wa bi'sal masir. ìparí Al-Qur'ani ni kọ́ máa jẹ́ tirú ẹni bẹ́ẹ̀ bàbá ọba Ìlọrin ní mọ́tàbà bàbá gbogbo dókítà ayé ni wọn. tọ́ adúpẹ́ fún Ọlọ́run ọ̀rọ̀ ìsítí tó wá láyé látẹnu àwọn àlùfáà wa ńláńlá méjèèjì tí wọ́n ṣojú àwọn àfáà àgbà tó rán wọn wá òun lẹ́gbọ́ yìí àwọn gan fúnra wọn àwọn náà ti dà àfáà àgbà bó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ́ ni wọ́n kọ́lọ́n lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa nítorí sì bá wa sọ ńbẹ́ Ọlọ́run jẹ́ kó yé wa ká lè máa lò ìjókòó ọjọ́ náà ọ̀kan nínú àwọn ìkàn nínú Islam àti ìkàn lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n jẹ́ alága fún ìjókòó ọjọ́ náà àwọn náà ni bàbá wa retired Grand Kadi of Kwara State Honourable Justice Idris Abdullahi Harun àwọn ni alága fún ìjókòó ọjọ́ náà bàbá wa ọlọ́lá àgbà Ìlọrin ṣéwù wallahu yasmuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n wà níkàlẹ̀ níjọ́ náà láti 1995 tí wọ́n ti dé ìtẹ́ ọlá ńlá bàbá wọn yìí ní gbogbo ọjọ́ tá a bá ti ń ṣe Hijrah wọ́n ìrànyàn wá wọ́n wá jókòó pẹ̀lú wa ni wọ́n wà ń bẹ̀ níjọ́ náà kú mọ́ bàbá wa ìmáàmù àgbà bàbá wa ìmáàmù mọ̀lẹ́ bàbá wa ìmáàmù gàmàrí àti gbogbo àwọn lóòkọ nínú ẹ̀sìn Islam àtàwọn balógun àti bàbá wa mọ́gàjí ààrẹ bàbá wa bàbá àṣà àti gbogbo olóyè nínú ìlú gbogbo wọn wà níkàlẹ̀ Speaker of the Kwara State House of Assembly Engineer Danladi Yakub àwọn náà wà níkàlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kọ̀ọ̀kan gọ́vnà wọ́n rán SSG wa Professor Mamman Saba Jibril àmì ẹja farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa ọlọ́lọ́ọ̀bá Ìlọrin ṣéwù tí wọ́n fi kí wa kú ọdún tuntun bismillah. wọ́n lé ìdá àkọ́kọ́ bá wọn ṣe àti dúpẹ́ ẹ̀pá àdọ́dún ní àdúpẹ́ ẹ̀pá wa ọwọ́ akọ́pẹ́ pé tani pèmí wọ̀n wá tí èmi kan wọn ò wí bẹ́ẹ̀ wọ́n rọ́ọ̀sì àwọn wọ́n lọ́wọ́ àwọn wọ́n sì wá ẹni tí ò lè rìn ní wọ́n gbẹ̀wò ẹni tí ò sí tòsí sì rán yàn wọn ò tún wá abẹ́ mẹ́jọ sọ mí lẹ́nu wọ́n tún náwó wọ́n sàámi wọ́n tún sàmì wọ́n ní àdúgbò lọ́dọ̀ Ọlọ́run gbogbo yẹ àwọn dá a pé adókọ wọn lọ́jọ́ àtàdírẹ́sì àmọ́ tó bá tó ní àpè wọ́n mọ̀ wọ́n ó sì tó lẹ́ni yóò fún wọn lẹ́sàn-án kò sì níjọ́ ẹgbẹ́ yẹ tí wọ́n dáhùn wọn láyé yóò sì bá arọ́pò fún wọn bọ́ọ̀ sàámi ọ̀rẹ́ ẹ̀dí rẹ̀ wọ́n nítorí ìdílé ìjìmọ̀mù rẹ̀ máa ká kọ torí àwọn ọmọ ṣé àti faramọ́ bẹ́ẹ̀ bọ́ọ̀sì ẹ̀ faramọ́ ta ní òbí láti dàpọ̀ tọ́ka. wọ́n ní ẹtú kún àwọn torí ẹni ó lérí ro ẹni ó lọ́rùn ọwọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí gbogbo alọ́kàn
àmọ́ ni wọ́n dojú ẹ̀kọ́ jù. Inú àwọn wá dùn pé àtọ́mọ ọkọ pọ̀ àwọn èèfọ́ ọ̀hún gbogbo ẹni ọbẹ̀ nǹkan kan tẹ́lẹ̀ tí òníbi jẹ́ ọkọ̀ sí kálukú wọn kọ́ wìtìwìtì. Ìró wá ka àwọn bí a bàbá mi wọ́n bá bọ̀ yìí o àlàáfíà lulẹ̀ ń wá o lójú ẹsẹ̀ àwọn wá pe akọ̀wé àwọn bí arúgbó róná gbé ta onímọ̀lótó ẹnìkan mọ̀tò mú wọn lẹ́sìn mọ́. Mo bẹ́ẹ̀ bẹ̀ yíò náà mọ̀ bọ́yá ẹnu mi ká lù wọ́n sì tẹ̀lé ẹnu mi ká wọn. Wọ́n dẹ̀ ní ọbẹ̀ ẹ̀kọ́ sì tún bí pé ọba ò fẹ́ gbèjà ọba fẹ́ gbèjà ọba ò ní yóò túbù mọ́ òun lérí. Alhamdulillah, adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ wa tọ́pẹ́ a tún lè sọ pé jọpẹ́ lọ nítorí Ọlọ́run ní ọpẹ́ náà lòun ń fẹ́ lórí ire tó ń bá ṣe fún wa. Kò sí ní tá a lè fún un. Bàbá wa ń dúpẹ́ wọn máa ṣàlékún oore. Èmi àti gbogbo àwọn tí a jọ ṣe ètò Hijrah yìí àti gbogbo àwọn tó kún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ lórí gómìnà bàbá wa ọlọ́lá ọba Ìlọrin, àwọn olóyè ìlú, àwọn àfáàlú, àwọn bọ̀rọ̀kìnní àti gbogbo àwọn èèyàn ńláńlá àti alága ilé-ìgbìmọ̀ asòfin fún ìpínlẹ̀ Kwara Honorable Danladi. Gbogbo wa ọpẹ́ wa pọ̀ níwájú Ọlọ́run, pàápàá jùlọ nípa pé Ọlọ́run ò fẹ́ lòmíì ṣe wá láti gbà tá a ti ń ṣe Hijrah yìí. Ẹ̀bẹ̀ wa sọ́lọ́ ni pé bá a ṣe ń dúpẹ́ kọ́dà ń kó jẹ́ ká ṣe pẹ́ kó sì gbà lẹ́sìn fún wa. Ká tó wá mú ètò yìí wá sí òpin, a ti sọ fún yín pé a wà lórí YouTube. Tẹ́ ẹ bá ti táìpù Muslim Media Watch Group ẹ rí àwọn prógráàmù wa yìí tí à ń ṣe. Topic tẹ́ ẹ bá ti miss ẹ rí wọn wò, ẹ sì rí wọn gbọ́ láti ìbẹ̀rẹ̀ dé òpin. So ẹ gbìyànjú kẹ́ ẹ wò kẹ́ ẹ sì máa share rẹ̀, so kẹ́ ẹ máa like ẹ. Yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí prógráàmù yìí wò. Ẹ̀yin tẹ́ ẹ máa share program ẹ mọ̀ pé ládàá ni ó tún máa jẹ́ fún yín, torí báwọn èèyàn bá ṣe ń wò ni wọ́n mọ̀ kọ́ ládàá fún yín. Ọlọ́run kọjá ká ṣe pẹ́ kó gbà lẹ́sìn fún wa. A fi àsìkò yìí dúpẹ́ fún ẹni tó ń ṣe agbátẹrù ètò wa yìí. Ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó bá fi gbígbàdúrà kó bá fi ṣe é lọ́ṣọ̀ọ́ ju bí ń ṣe ń fẹ́ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ mi gún àti àlàáfíà ara àti àlékún gbígbàdúrà Ọlọ́run kó bá ṣe fún. Àwa náà tá à ń ṣe Ọlọ́run máa dùn wá ní ládàá rẹ̀. Ẹgbẹ́ wa tá a fi ń ṣe Ọlọ́run jọ̀ọ́ máa lọ síwájú sí i. Gbogbo ẹgbẹ́ Islam pátá ìtẹ̀síwájú kó máa bá wọn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Lórúkọ Muslim Media Watch Group tó mú ètò ìwá sí ojúwòrán yín àti etí ìgbọ́ yín, à ń kí yín pé a kú ọdún akúyèdún, Ọlọ́run jà sọ́pọ̀ ọdún láyé. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Arabic studies ilé ajé compound Ọjàyà Alhaji Abubakar Ajibaye Foundation Odo Ìlọrin Tákì Òkè Odò Ìlọrin. Markaz Ihya Sunna, Markaz Ihya Sunna Òkè Sunna Ìlọrin, Ihya Sunna Òkè Sunna Ìlọrin. Markaz Sheikh Imam Nur Asalitu Arabiya wal Islamiyya Aladamu. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.